If you never watch this video in English language, you better click on this link display on the screen, because I've already uploaded this video in English language. This one is Yoruba language for those who do not understand or digest Yoruba language easily. So if you never watch this video in English language, you better click on the link or the one display on the screen. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya o. Lọ́lá kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́lá kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa. Ọlọ́run ọba. Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí oúnjẹ lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nǹkan tá a gbé dání tá a máa ń sọ. A máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ní di. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí oúnjẹ lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nǹkan tá a gbé dání tá a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké. Èyí tá sọ tá ṣe tá ní bọ́lọ̀ dáadáa ọlọ́mọdé ká bá wọn dé díẹ̀. Èyí tá sọ tá rojú àánú Ọlọ́run ò ní kí Ọlọ́run máa fi sí wa lẹ́nu. Èyí tá máa fún wa ní òní ni báwọn ṣe máa ń complain gbà mí pé nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀, wọ́n fẹ́ lé àwọn, wọ́n fẹ́ ṣe kinní kan fún àwọn, wọ́n fẹ́ bà tàwọn jẹ́, wọ́n ṣe kinní kan níbi táwọn ti ń ṣiṣẹ́ ni. A lè lo kinní yìí láti lè fi dá sẹ̀ríà fẹ́ nìkan tàbí group of people. Sọ̀rọ̀ mi ti yé. Kí ni nǹkan tá a máa wá? Omi gbóná kọ́ọ̀pù kan, omi tútù kọ́ọ̀pù kan, iyọ̀ síbẹ̀ síbí kan, àtíkè funfun kan. Tó bá ti dágò kan òru, sọ̀rọ̀ mi ti yé, aago kan òru, tó bá ti dágò kan òru. Aago kan òru la parí ètò yìí o, òun náà la wẹ̀. Ẹ jẹ́ ká ti bu síbí kan iyọ̀. Tá bá ti bu síbí kan yẹn, á dà níyàn pé eléyìí represent àwọn ọ̀tá mi, gbogbo ọ̀tá mi tó fẹ́ implicate mi bí iṣẹ́ tí mo ṣe, wọ́n iyọ̀ oyin leléyìí ẹ dà sínú ike. Ẹ wá gbé omi gbóná àtomi tútù lọ́wọ́ ọwọ́ ọ̀tún, omi gbóná omi tútù lọ́wọ́ ọ̀tún, omi gbóná lọ́wọ́ òsì. Ẹ wá tọ́ omi gbóná díẹ̀ lé. Ẹ wá máa ṣépè fáwọn ọ̀tá náà. Omi tútù ẹ tọ́ lé lórí, ẹ ṣàdúrà fúnra yín. Omi gbóná ẹ tọ́ lé lórí, ẹ ṣépè fún wọn. Ẹ wá síbẹ̀ nígbà méje. Ẹ má ṣe mistake o. Tẹ́ bá ti ń tọ́ omi gbóná lé, ẹ má fomi tútù pòró ẹ o. Tẹ́ bá ti ń tọ́ omi gbóná lé, ẹ má fomi tútù pòró ẹ o. Ẹ má ṣe mistake o. Ẹ má kọ bomi tútù sí ká lọ bomi gbóná lé lórí o. Sọ̀rọ̀ mi ti yé. Tá bá ti wá ṣe gbogbo ètò yẹn tán, ẹ jẹ́ ká ti gbé omi díẹ̀ kaná kó gbóná kó lọ́wọ́rọ́ díẹ̀. Omi yìí ẹ jẹ́ ká dà sínú omi tó bá tó wá sanra. Ẹ jẹ́ ká fi sanra. Wá jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta bẹ́yìn léraléra. Nǹkan ó bá àwọn ọ̀tá yín lágbára Ọlọ́run. Nǹkan ó ṣàwọn ọ̀tá yín, àbúrò ní ṣe yín lágbára Ọlọ́run. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè. Bá dìgbà míì á tún mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkì kò fún alọ́pọ̀lọpọ̀ àǹfààní lọ́rọ̀ nǹkan mi tàṣe àtẹ̀yí tàṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tiwa Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn.
síkúrú ni wọ́n síkúrú ni wọ́n iná ń ṣe mọ́. kó fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa.